kan ló wà. The sun will rise, the moon will show. Kí la fẹ́ bọ́ lọ́rùn fà? It doesn't matter what I see. I will rise and chase my dream. Irú Ọlọ́run ni kò sí. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí òkòtó. One day the story will change. Oh, good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí òkòtó. ṣe lọ bí ṣe lẹ́yìn jọ ṣàánú fún mi má jẹ́ n pàdé àgbákò ire lọ́tùn ire lósì ó ní kó máa jẹ́ tèmi àánú rẹ jọ fi bá ayé mi lò ṣàánú fún mi omi yìí mo gbé síwájú rẹ bí river Niger ṣe ń pàdé river Benue àtèmi àti eégún ẹ̀ àtèmi ọkọ tèmi gangan adé orí tèmi gangan jẹ́ aṣọ pàdé ara wa má jẹ́ ó jẹ́ coincidence àbí tó bá dẹ̀ lè jẹ́ coincidence náà kò bad but ká ṣàpàdé ara wa kó mọ̀ pé mi nìyàwó òun kémi náà mọ̀ kọ́kọ́ mi ni ọlọ́run jọ gbàdúrà mi má jẹ́ pàdé àgbákò ṣàánú fún mi o ọlọ́run má gbàgbé o mo ò fẹ́ broke guy o mo ò fẹ́ broke guy o ṣàánú mi o ṣàánú mi torí orúkọ rẹ ní orúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Babe, má bínú. Mo lọ kó aṣọ mi níta ni now. I'm sorry, má bínú. Are you serious? Irọ́ ni o. Mo ti ń bọ̀. Right now, mo ti ń bọ̀. Ó wà níbi gate yẹn. That's not there. Ẹ ṣé o. Agbo. Fún mi change. Brother mi ní change na. Ọ̀gbẹ́ni lọ wá ṣe èwo ni mo ní change na. Tani brother. Ṣé èmi ni àbí àwọn? Ẹ méjèèjì náà ni. Mo sọ fún yín kí n tó wọlé náà. Ẹ bole ti fẹ́ kí n ti rí change báyìí náà. Ibi báyìí dájú kí wá wá change ṣe. Ọ̀gbẹ́ni lọ wá change ṣe kó fẹ́ mi change jọ. Ó dàbí pé ẹ̀yin fẹ́ dáyàn dúró tí mo ṣe jáde ní má dá mi rántí ẹgbẹ́. Èmi ò bá rí. Àti ẹgbà ẹ lọ wá ṣẹ́ lára yín. Báwo la fẹ́ wá ṣẹ́ náà? Ibo lẹ fẹ́ kárí change? Ẹ máa wo wèrè ṣá. Ṣé o mú mi ṣe? Ṣé o mú mi ṣe? Pẹ̀lú bàbá ìṣá. Wait. Kò sí wàhálà. So kí ló ń ṣe tó ń sá sẹ́yìn. Ìgbà tẹ fọ́gò. Mo fọ́gò ṣé mo gun ẹ ló mo súnmọ́ ẹ ni. Ẹ bọ̀ ẹ fọ́gò náà. Ọ̀gbẹ́ni bá ń bọ́ lẹ́nu àkí máa lọ́jọ́. Ẹ gbà ẹ lọ wá ṣe. Ṣé o wọ wèrè ṣá? Fẹ́mi lọ́rẹ́ náà kí máa bá tèmi lọ. Báwo mo ṣe fẹ́ 100 naira? Ṣé ti bá 100 naira máa fún máa pep ní 200 ni? Ẹ ṣe bíbí iṣẹ́ rí. Wọlé kó lọ wáyà. Kí wọlé kí lọ wáyà. Bẹ́ẹ̀ ṣe tó yẹ ẹ lè fún yàn 100 naira. O yàrá kò yà wèrè ẹgbẹ́ ní fún mi change kí n máa gbà bí tèmi lọ. Gbàǹgbà náà. Kí n fi ṣe kí ni? Ẹ lọ wá change náà bí kẹ́ gbà. Tábàdẹ̀ tí ní kẹ́ mú wá. Ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ ni? Mo ní mi ò fẹ́
ọ̀nà náà tó tọ́sẹ̀ mi lèmi fẹ́ gbà. So ẹ nígbà. mi ò gbà fún mi lọ́dọ̀ náà ké máa mo ní kó fún mi lọ́dọ̀ ké máa lọ. ẹ nígbà. ṣé nǹkan ṣe ẹni. ṣé máa gbà bẹ́ẹ̀ nígbà. ó wá ní fún mi lọ́dọ̀ náà jọ. ẹ máa pẹ́ ń bẹ̀ ó dà pé kan ti ń ṣe yín bóyá torí mo bá yín sọ. ẹ má wo wèrè yín o èmi ló ń rí ìrànwájú ẹ̀ báyẹn mo gbé ìwọ nítorí pé o ti pọ̀ yò ṣẹ́wọ́ olórí burúkú eléyìí ò lè rọ́kọ fẹ́ kò lè rọ́kọ fẹ́ rárá ṣé tó bá ní irú ọkùnrin tèmi ńlẹ̀ ọkọ lè rìn kúrò wájú mi báyẹn obìnrin sọ̀rọ̀ ní olóhùn olórí ọkọ olórí bú ṣé bíbí iṣẹ́ rẹ̀ ṣé bíbí iṣẹ́ rẹ̀ wàláì ojú àtúnra rí ojú àtúnra rí lápò ìyá wèrè. èmi. ṣé ó ti yé yín torí púpọ̀ nù yín ló ń sọ èmi dípò èémí mo ní sílébù ní ègé ọ̀rọ̀ tí èémí lè gbé jáde tàbí pè jáde lẹ́ẹ̀kan ṣoṣo kí ni mo wí o. sílébù ní ègé ọ̀rọ̀ tí èémí lè gbé jáde tàbí pè jáde lẹ́ẹ̀kan ṣoṣo. ẹ pàtẹ́wọ́ fúnra yín. kó lè wá dá mi lójú pé gbogbo nǹkan tí mò ń sọ látàárọ̀ mi ò fàkókò mi ṣòfò ó yá ìwọ dìde kó fún mi ní sílébù ọlọ́rọ̀ méjì. àbọ̀ ẹ pàtẹ́wọ́ fún mi ní sílébù ọlọ́rọ̀ méjì. àga ẹ ṣá alátẹ̀wọ́ fún mi ní sílébù ọlọ́rọ̀ mẹ́wàá. igi gogoro má gún mi lójú. ẹ ṣá alátẹ̀wọ́. Inú mi dùn báyìí mo ti rí i pé mi ò fàkókò mi ṣòfò látàárọ̀ ibi ni a máa fi àdàgbà ètò rọ̀ sí lọ́jọ́ tòní tó bá wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ iṣẹ́ àmúrelé yín lélẹ̀ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ o ẹnì kọ̀ọ̀kan á kọ sílébù ọlọ́rọ̀ mẹ́wàá tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa gbà lọ́wọ́ yín. Ire o kẹ́kílé o. ṣe máa. ìwọ ló ń play. na vertical dey play now. òun tó spirit play ìwọ ló play. Yo bro, ṣé o mọ̀ pé wọ́n ló máa play lẹ́yìn ẹ̀? Are you sick or something? Yo bro. kàmi dẹ̀ jẹ́ ìdíje wọn lọ. máa bára jẹlẹ mi. vertical. balu tún mi gbó lẹ. vertical. ó tiẹ̀ dá. ìwọ ló ń tẹ́tì ọmọ tèmi. Demola jọ o owó kí ni Demola jẹ́ tó ní kí ọmọ tí ó tọwọ́ sọ ọmọ di pé ọmọ tí òun kó láyà jẹ tó ní kọ́ máa wọ́wọ́ wèrè kan káàkiri. wà èké ṣé o wá bẹ̀bẹ̀ ni àbò ń bẹ Demola àti tiẹ̀ sẹ́mi Vertical ó jẹ mí lówó mo dẹ̀ ní kó dá owó yẹn padà pẹ̀lú èrè kó dá padà. Demola jẹ lówó sọ àwọn ìran dínà baba ńlá yín ló jẹ lówó ni àbí àwọn wo ló jẹ lówó ni kí ni gbogbo orí burúkú tó sọ wo tó bá sọ ara rẹ. dúró náà kí ló dé ṣé ọ̀gá mi lẹ̀ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. wetin dey happen gan ọmọ yín jẹ́ ọ̀gá mi lọ́wọ́ ẹ̀ ń pariwo bíbá kí ló ṣẹlẹ̀ gan. ẹ bá fi lórí ẹ. ẹ yàtọ̀ sójú o alákàtí tẹ̀sí àbẹ̀ ọ̀gá ẹ bọ́ sí ọ̀gá kẹlẹ̀ jọ tó ṣe ẹ̀ kí ló mẹ́tì ló ṣe ẹ̀. ẹ gbá ojú ẹ ẹ lọ pa ẹ lọ pa ẹ bá yẹ kó láì bí yìí o ẹ tí wọ́n mọ́lẹ̀ bẹ́ẹ̀. bóyá ẹ lè dá mú ẹ sọ gbálẹ̀ jọ. Okoto, Okoto. Baba, mo ti bá yín get DJ o. Ó dẹ̀ make sense, ó ta lẹ́nu. Okay. Ẹ máa like ẹ̀. And very affordable. Kò wọ́n rárá but ó good. Ó good gan. In fact, mo ti pè gan, she's on her way. ṣé mi ti bá òkè lọ sọ I don't want to lead in my own club. Obìnrin ò kí mọṣẹ́ wọn ò kí mọṣẹ́ dáadáa nǹkan tí wọn náà mọ̀ nìyẹn. Bàbá ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. The fact that bójóbìnrin yẹn ò túmọ̀ sí kó má lè deliver ẹni tí mo mọ̀ dáadáa ni mo mọ̀ ó mọṣẹ́ ó good gan. Ẹ má worry kò ní pẹ́ dé. Bàbá trust me in fact òun gan ló ń bọ̀ yìí DJ Smalls. Ó dáa gan. Good afternoon, sir. She's not serious now. Tó ẹ̀ṣẹ̀ ń dé ní sí o ti pè tẹ́lẹ̀.
I'm sorry. Baba. Baba, na Lexi. Excuse me, sir. She won't pay. No. Ma worry, sir. Just calm down. Why that face now? Ma worry. I will talk to him. He's in good mood, but I can assure you, ma worry. You won't lose my shame. Come on now. Wait. Yeah, let her come in. Yeah, come in. Have your seat. Arábìnrin, ṣé kò sí nǹkan mi lórí ọ̀rọ̀ yìí? Mo nígbàgbọ́ pé tí mo bá bá yín sọ̀rọ̀ woman to woman, ẹ má lè reason pẹ̀lú mi. I mean, we are women and we should be glad to see each other grow. And this project will mean a lot to me. Arábìnrin, I'm so sorry. And you seem so lovely. And whenever I remember I'm saying no to your requests, this breaks my heart so much. But I feel this generation is all about vogue and modern stuff, which is making us to lose our history and our tradition. You know, I'm committed to preserve that of my lineage. Miss Toyin, right? Yes, ma'am. Do you even know the history of the land you're trying to purchase? Yes, ma'am. I understand a very important member of your family was buried on the land. And I know it has some sentimental value to you. But ma... Excuse me. So you don't even know the history of the land? You don't even know it? So now, ma wa ta ilẹ̀ yẹn fún yín, ma gba owó lọ́wọ́ yín. Ẹ gbé bulldozer wá, ẹ wú gbogbo ẹ̀ dànù, ẹ wá kọ́ ilé ọtí lé lórí. And that sentimental value of mine will be lost and gone forever. Am I right? That I can't do. Miss Toyin, I'm sorry. Thank you, ma. You're welcome. Miss Toyin. Yes, ma'am. I'm so sorry I can't help this time around. But anytime you need my help, or you need anything from me, don't hesitate to contact me, please. Anytime. But this one is no-go area. Have a nice day. Thank you. I will worship you. Smalls. Irú èèyàn wo lélẹ̀ báyìí tá máa káṣọ sórí bẹ́ẹ̀dì mi ṣé bí wardrobe lélẹ̀ máa wá ga ọ́ téèyàn bá lóhùn kò ní sọ̀rọ̀ á máa tọ́ òun náà nìyẹn cleanliness is next to godliness kéèyàn wọ aṣọ báyìí jọ kó tó fọ̀ kí lélẹ̀ Abi is not cooking. She knows mask now. Abi headband ni but smalls okay she run. Walele. Ara eme riri leleyi o. Anyways. Oríṣiríṣi lèyàn máa rí jẹ́ n bá wọn fi nǹkan wọn sẹ́gbẹ̀. Abi Kenyan lu aṣọ báyìí very rough, very unkept. Ẹ bá ní kò ní sọ̀rọ̀, àṣà tó mi kí n sọ̀rọ̀. Àbẹ́ aṣọ pínpínpínpín. Àti ẹ̀ṣù dúpẹ́ ilé ìgùn jẹ́. Closing time.
OKOTO, OKOTO. Woe to the rebellious children, saith the Lord, that take counsel but not of me, and that cover with a covering but not of my spirit, that they may add sin to sin. Comfort. In the name of Jesus, you will not be rebellious. You will not be rebellious. In the name of Jesus, Lord, I pray for my roommates also. I pray for my friends. I pray Mary for Magdalene. Ekolo. Smalls, báwo ni? I'm okay. Káàbọ̀. Ẹ̀yin lẹ bá mi káṣọ mi. Ìgbà tó dá gbogbo ẹ̀ sórí bíbá ẹ̀ tó kàn scatter. Thank you very much. Smalls. Kini? What's that? Kini dúdú yẹn? What? This? Yes, that. Pants, of course. That is a pant. G-string. G-string, like musical instrument? Dancing instrument. G-string lele now. Look, show you G-string. Òun làwọn èèyàn máa ń wọ̀. Probably tó bá fẹ́ wọ̀ leggings àbí bodycon. Tí wọn dẹ̀ fẹ́ kí pants line wọn kó máa hàn. So you can just wear this to be comfortable. Are you cleared? This is a pant. Yes, now. Báwo lèèyàn ṣe máa wọ eléyìí? Báwo lèèyàn ṣe máa wọ eléyìí sídìí? Ẹ lè máa wọ̀? Smalls. You are in the world, but you don't have to mix with the world now. I beg get that. We have to be godly. Gbogbo nǹkan tá bá ń ṣe pátá nìyẹn. Bí okùn pátá. Kí lélẹ́yìí tẹ̀ ń ṣe? Smalls. Don't mix with the world now. Gbogbo nǹkan tá bá ń ṣe jẹ́ ká máa glorify Ọlọ́run tó dá wa. That's a glory. No near me, oh. Beware of me, oh. Around come gidi má jẹ́ kí n kanra mọ́ ẹ, please. You've already done well. Ó ti bá mi ká aṣọ mi. Stop prognosing into something that does not concern you. Kí ló ṣẹlẹ̀? Do you want one? Lejosh. Father, I pray for all those who are associated with me. Every spirit of rebellion, Lord, we cancel it with the blood of Jesus. Every spirit of rebellion, Lord, we cancel it. Lord, we cancel it. You have created us so that we can serve you and be for you. Father, in the name of Jesus, Lord, everybody that is associated with me, Lord, please, cancel every spirit of rebellion in them. In the name of Jesus, they shall be for you. They shall serve you. They shall glorify you. Oh, Father, in the name of Jesus, we cancel rebellion. We cancel rebellion.
Jésù láti kí ló ṣe ń bí. Dami, kí ni tún ṣe ń bí? Kí ni wọ́n ṣe ń bí kí ni wọ́n wá ṣe níbí bí? Ṣé bí wo ni mo tẹ̀lé wá kí ni ò ń ṣe níbí? Sórí mo dáyà Dami kí ni wọ́n wá ṣe níbí yìí? Ṣé bí wo ni mo tẹ̀lé wá? Kókó kúrò lẹ́gbẹ̀ẹ́. Dami, kí ló wá ṣe níbí? Kí ló wá ṣe lọ́dọ̀ àwọn kọ́pà? Nǹkan tó bá fi kún ẹ̀. Ilẹ̀ ẹjọ́ òṣì. Dami, tó máa gbá ẹ tó bá súnmọ́ mi. Ìwọ ọmọ yìí kí ló tún wá ṣe lọ́dọ̀ àwọn kọ́pà? Ládé kìlọ̀ fún rẹ o. Okoto, Okoto. Hello guys, all of you wey be say you wan flatter me. Ọ̀fẹ́ ní kun pẹlẹbẹ àmọ́ òrò ọ̀gọ̀jọ́ báyìí lọ́mọ lọ búrẹ́dì mọ́ fún lọ́mọ jẹ̀bà àti ẹ̀fọ́ ìgbà yẹn lọ́rùn tí kò microwave fún yẹn kan. Where does the flatter me want to come from? So ọ̀fẹ́ jí ni. Do you want to steal it? Ọmọ jẹun bí olè ọ̀sìn wá flatter me ká. Ọ̀ lè rí níbo ló ti fẹ́ rírú ẹ̀ flatter me ń bo. Ayé ń bàjẹ́ o, àmọ́ tètè bọ̀ o, ayé ń dà o. Ẹjọ́ kí ló máa ń ṣe yín ná? Kírú rádaràda wo nìyẹn ṣe rí i pé mo ń ṣe nǹkan bíbí ni ẹ kàn jábọ̀ bẹ́ẹ̀ yẹn ń wọ́nà kiri tọ́nà yín bá dẹ̀ sọ́nà ẹ̀dẹ̀ wa lọ sí pópó. Kírú rádaràda wo ni gbogbo yẹn náà? My brother, kí ló ṣẹlẹ̀ kí la gbé kí lẹ jù? Ṣébí mò ń kọrin ìrere bọ̀ ni mò ń kọjá lọ mi ò mọ̀ pé ìṣe fídíò èmi ò mọ̀ ẹ má bínú. Ẹ ti ẹ̀ tún wá ní any sign of soberness kò tiẹ̀ jọ yín lójú pẹ̀ ṣe kan ṣé mi implication kan tẹ́ ẹ ṣe ṣá? This is my brand. I take my brand as important as anything else. Ṣé yẹ yín bẹ́ẹ̀ yẹn? So basically, I have to restart this video. Ẹni sùúrù sá. Mi ò rò pé ẹgbọ́n tí mo sọ. Mo lórin ìrere mo kọ́kọ́ yá. Ṣé ẹ̀yin wá gbé brand gajọ náà lọ ni àbí kí ni tẹ́ ń sọ báyìí? Kò yé mi. Ẹ má interrupt mi. Ẹ̀yin wo lẹ gbé brand gajọ lọ́n lọ? Ẹ má kọ̀rọ̀ sí mi lẹ́nu. Mi ò gbé brand gajọ lọ́n lọ. Ọlọ́run náà gbogbo àjọ ń sìn. Àmọ́ ẹ̀yin ó lé àdàndà yìí. Gbogbo nǹkan yín ni extra. Ẹ rí pé mo ń ṣe nǹkan lọ́wọ́ lẹ jáwọ́ kínní nígbà tẹ́ ẹnìrán kan ẹnìrán tara yín ó náà gbogbo bẹ́ẹ̀tì yín ti bleach yẹn lẹ́rún ta kókó mọ́ yín lórí lẹ́ẹ̀dì bí baba sùúrù àdìmẹ́rù kí ni gbogbo rádaràda àbí bí kòkó ní òjò ẹ kọ́ ṣìkẹ́ kúrò bí. Ó ti yé mi. Kí ni? Ó ti yé mi. Ṣẹ́rí tí a bá gbọ́rú àwọn ọ̀rọ̀ báyìí ó máa ń fi hàn wá gbangba wípé ẹ tí ì gbọ́ nípa ìfẹ́ Jésù òye yín rere kò tí ì yé yín. Ṣé ẹ mọ̀ wípé bí ẹ ṣe ń sọ̀rọ̀ yìí báyìí sìn tẹ́ ń sọ gbogbo àwọn àlùfàǹsá ọ̀rọ̀ tó ń dàbí ẹni wípé ẹ̀ ń sọ̀rọ̀ bá Ọlọ́run ṣé ẹ mọ̀ wípé tí ìpè bá dún bá yín báyìí ọ̀run àpáàdì lẹ́ ń lọ yẹn sá. Ẹ̀yin lẹ máa lọ́run àpáàdì ṣé ẹ rí gbogbo mọ̀lẹ́bí yín ẹ máa ní fellowship gbogbo ara fellowship lẹ máa lọ́run àpáàdì. I reject it in Jesus' name. Ẹ kó ṣì lọ ẹ wò bá ṣe rádaràda ìwà yín ló fàyè yín fún Jésù kí lẹ ń sọ yìí. Ẹ̀yin láti fàyè yín fún Jésù bẹ́ẹ̀ ṣe akọrin ìrere kọjá ẹ rádaràda lórí bá ṣe dọ̀tí láìṣe Lucifer. ó dàbí kòkó ní òjò ẹlẹ́dẹ̀ I reject it in the name of Jesus. Olúwa yà mí Jésù. I reject it in the name of Jesus. I reject you in the name of Jesus. Màá ṣe bẹ̀rẹ̀ ní irú àwọn wèrè wo tiẹ̀ ló wà kápọ́sì náà mo bó ṣe rí ó rádaràda máa ṣe máa ṣe fídíò kí tẹ̀ ń gbogbo rọ́bìṣì báyìí níbo láì wo mo tẹ́kì yẹn náà dá ẹ̀yin guys ó dẹ̀ ti bá àmúdùn mi jẹ́ ṣá. Bàbá kí ló ṣẹlẹ̀ náà? Àbí wáyà yìí tún dáná. Mo mọ ẹ̀jẹ̀ ní sùúrù ẹ̀jọ̀. Young man, wetin dey sup? Wetin? Kí ló ṣẹlẹ̀? Wetin be all this one now? Wáyà bí báwo, ṣé kò róòlù ni? Oró ẹ̀yin náà sáré kó sáré dé múná lọ sí. Tí wọ́n yà mọ̀ pé kankan mú mọ́tò yín tẹ́lẹ̀ ni bàbá báwo ló ṣe sọ pé mọ́tò múná lọ sí. Ṣé bóyá kò sépo ẹ̀rẹ́ pé sínú mọ́tò ẹni mọ́tò múná lọ sí. Bàbá ẹ ní sùúrù. Bá ní sùúrù bíbá ẹ wo táìmù àwọn lọ bí kẹ́ni náà. Àwọn lọ bí kẹ́ni náà. Give me my money. Ẹ má fi my money sí. Kí wà ní kábíyèsí? Ẹ má fi my money sí. Torí ìgbà tí mò ń gbé yín bọ̀ nu mọ́tò tí mò ń play bẹ̀ẹ́dù ẹ̀mí rí ẹ̀mí sẹ̀. Mọ́tò wà bàtẹ́ nídìí. Nígbẹ̀dúnú lé ní. Lẹ́bí play pẹ̀lú àbí mi là mí sẹ̀. Ṣé ló fẹ́ lọ́wọ́ wàhálà? I don't want trouble. Ẹ sọ lọ́kọ̀ọ̀kan o. Ẹ sọ lọ́kọ̀ọ̀kan ẹ má gbé jà. Hey, this man dey run me. You wan come dey run me? You wan run me? Ẹ̀yin ẹ má dà sí o. No, say you wan run me. Ẹ jẹ́ kí n bá ọmọ ìwí. Torí mo ní rẹ̀lẹ̀ ìsìlá is my pikin. Ọ wà lé. Ọ bá ṣe mọ̀ní. I dey talk dey yarn for us. Wetin dey worry you now? Má gbé yẹn sí ni. Sórí yẹn sí tọ̀tọ̀. Gba ìyẹn sí. Ẹ ṣe you wan fight me? Say you wan fight me? You wan fight? Say you wan fight me? Bàbá ní sùúrù. Bàbá ní sùúrù. Màá sọ mọ́lẹ̀. Màá fẹ́rẹ̀ yíyẹ pẹ́. Bàbá ní sùúrù. Ẹ jẹ́ fẹ́rẹ̀
fẹ́rẹ̀ yẹ́gbẹ̀. Ẹgbẹ́ fẹ́rẹ̀ yẹ́gbẹ̀. Gẹ́ fẹ́rẹ̀ yẹ́gbẹ̀. Má fẹ́rẹ̀ má bàjá. Obìnrin tó jẹ́ yìí. Jẹ́ gbẹ́ wọ́n blow. Junction ni ṣá. Ye. Kí ló dé? Kí ló ṣe ẹ́ tó ń sún sẹ́yìn? O tó ti bẹ̀rẹ̀ yé, wo ni yé? Ṣé fẹ́ gbọ́n naira yín ni? Mo gba 100 naira àjà, mo ní kí n máa apologize ni. Sórí láàárọ̀ yẹn mo ṣe sọ̀rọ̀ sí ẹ, mo yẹ kọjá, ẹ̀yin Ọlọ́run kan sọ mi pé mo lè sọ̀rọ̀ sí yẹn ò dáa. Mo ní pé kí n wá bẹ̀. Sórí gbàdí mo kúrò nílé, èèyàn kan ti kọ́kọ́ ti bí mi nú. Wá transferring aggression sórí ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. So má bínú má bínú. Kò sí problem, mo bínú. So ẹ gba 100 naira. Mi ò gba 100 naira. Ẹ ní ìdẹ. Mo ní ìdẹ. Mo ní ìdẹ. Wo ìṣe kémi kan ti ṣe tán bí iṣẹ́ o. Bọ̀ èmi mọ̀ pé táyìn báyìí ló máa ń ti mọ́ọ̀lì. Ṣé ẹ ṣọ́ mi? Mi ò ṣọ́ ẹ. Àyè ìbàlẹ̀ lèmi náà tó sí ìbàlẹ̀ lèmi náà ti ń ṣiṣẹ́. Mo ní kí n wá lẹ̀ sí ìbàgbé tó bá jáde kí n lè apologize sí ẹ. Mo lè ti ṣe tán. Lè ti ṣe tán ó dàbọ̀. Ẹ jẹ́ ìsìn ẹ. Ẹ jẹ́ ìsìn ẹ náà. Simi lọ síbo kí ló dé? Ṣájọ wà ní. Àjọ wa àjọ máa sinra wa ni. Màá dẹ̀ gba nọ́mbà. Ẹ má sì mí. Ẹ fẹ́ gba nọ́mbà ta ni? Torí 100 naira ẹ fẹ́ gba nọ́mbà mi. Kì í ṣe torí 100 naira. naira. Ẹ wá gba 100 naira yín o. Mi ò lè torí 100 naira fún yín nọ́mbà. Ní sùúrù mi ò fún 100 naira. Jẹ́ kí n sin ẹ́ kí n lè gba nọ́mbà yìí. Ó yá ibi tí mo lọ ẹ̀ lè tì mí débẹ̀. Ibo ló ń lọ? Ibì kan mo fẹ́ lọ ríyàn. Ṣé bí junction tá a ti gbé kẹ̀kẹ́ ní kí ẹ sin ẹ́ débẹ̀? Ewo títí yín ṣàmọ́ra rí ni mo lọ ẹ wo. A ní láti mọ́ra rí. Ọjọ́ kan lèèyàn ń mọ́ra ló ń ṣe ara òun sáfọ́ra. Jẹ́ kí n sin ẹ́. Ẹ má sìn mí. Kí n má sìn ẹ́? Ẹ má sìn mí. Ibi tí mò ń lọ tó bá rí yín pẹ̀lú mi ó máa bínú. Ṣé mo dá lọ́mọkùnrin ni? Grandma mi mo fẹ́ lọ rí mo ò dẹ̀ fẹ́ kọ́ rí mi pẹ̀lú ọkùnrin. Ó dáa mo ní báyìí wọlé màá kàn sin ẹ níbẹ̀ màá lẹ̀ jó síta bá ṣe tán màá lẹ̀ tún sí ẹ padà sílé. Ẹ má ṣe ti pa ní báyìí mo ní kí ẹ má sìn mí mo ò bínú mọ́ ẹ máa lọ. Kí máa lọ? Ẹ máa lọ. O sì ní fún mi nọ́mbà yẹn náà. Mo fún. Wá. Ẹ má tẹ̀lé mi o. Ṣiṣẹ́ ohun tọrọ kò sí wàhálà èmi náà padà sẹ́nu iṣẹ́ nìyẹn. Àwọ̀ rí. Ọlọ́run ẹ̀rẹ̀ fà gan-an lọ yára yá. Àdúpàdà wá ṣe ìkẹ́ lọ́la aṣọ gbọ́. Àwọ̀ rí. Onídàá fún ẹ olóṣì wẹ́rẹ́ ọlọ́run ju ẹ tó bá yẹ kó mi tẹ̀ ẹ ni máa bá tiẹ̀ jẹ́ Sisi ṣé wà ókè o sọ pé wà ókè o sọ pé wà ókè ṣé kò pa kókó lára o sọ wẹ́rẹ́ ọmọ yóò ó tiẹ̀ da àtijọ́ kò sí báyìí àtijọ́ kò sí ládùúgbò mi kò sí wàhálà. Ṣé máa tẹ̀lé mi? Ẹ̀rù bọ̀ mi, ó lè lọ dúró dé mi, ó lè lọ dúró síbi iwájú bẹ̀ yẹn. Ó lè wà ń bẹ̀ lóòótọ́. Tí bá tẹ̀lé ṣe àpò nọ́mbà. Jẹjẹ kókó jẹjẹ tẹ̀lé mi ná kí kókó débi tí mò ń lọ tó bá yẹ pé èèyàn kún kọ. Kò ṣáàṣọ pé ó wà ókè. Mo wà ókè, báàgì ló fẹ́ gbà lọ́wọ́ mi mo dẹ̀ fún. Ọ̀rọ̀ ajọ́ kì í ṣe. Ẹ ṣe. Ẹ jẹ́ ìwọ bàtà mi. Ní sùúrù. Mo fẹ́ tẹ̀lé yín lọ́wọ́ ni. Ní sùúrù má tẹ̀lé mi jọ. Ọ̀yá níṣó. Níṣó mo wà lẹ́yìn ẹni. Níṣó sẹ́ má wọ̀ọ́rì. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀ o. Màmá ní ìrodò lọ́wẹ̀. Mo dọ́dọ̀
ọkàn yàrá ọkàn tó kù ṣe ti gbọ̀n mo ní ọkàn ní tí ọkàn yàrá ọkàn tó kù ṣe ti gbọ̀n bẹ́ẹ̀ bàbá mi délé ẹ kí bàbá mi fún mi ẹ kí màmá mi fún mi ó ẹ kó dojú àlá ó ká tó fi pàdé ṣọmọ. It doesn't matter what I see. I will rise and chase my dream. Irú Ọlọ́run ni kò sí. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ó lọ bí òréré. Ayé yìí bí òkòtó. One day the story will change. Oh, good things will come your way. Ìgbà yìí ó lọ bí òréré. Ayé yìí bí òkòtó. Aloma, owó rẹ di 750. Ó san, ó dẹ̀ gbọ̀nà Àbújá lọ, ìgbowó mi lọ́wọ́ rẹ̀. Ṣé ó sì? Akíìmù. Akíìmù. Ó ti máa pọ̀ mọ́ orí fọ́ mi bó ti ń pariwo Akíìmù. Ṣé kí n má bi ọ́ ní nǹkan tó ṣẹlẹ̀ ni? Kí ló dé? Bí ti kú ni mo lọ bá tí olórí burúkú bí ti kú tó ń tẹ́tìn Demola tí mo ló fà tí Demola fi ń tètè kúse tí ń kó owó káàkiri nínú ilé tí ẹ jẹ́ kí n mọ̀ tí bí ti kú ó ní mo lọ bá àmọ́ gbà tí mo débẹ̀ àwọn ni wọ́n ṣe gbogbo ni wọ́n ti náà ṣe bí mo ṣe rí. Bí ti kú ló ṣe ọ́ báyìí bí ti kú ló ṣe ọ́ báyìí Akíìmù ní bẹ́síkú tó jẹ́ yí pé wọ́n lé wá láti ilé ìbò tó wá báwọ̀ tó wà ní bẹ́síkú wá sí ọba ẹ̀ bá wí tán ó máa sọ pé ìfọ́ fẹ́nìkan bá kọlù mi ń kọlù wọn sẹ́mi ní sọ pé kí ló dé tá a bá mi ní àgbóhùn yẹn ni ṣé mo wá fọ́ sẹ́mi fọ́ fún yàrá kan ṣé ó lọ sọ́dọ̀ wọn ó lọ bí èsì wọn ó lọ wo bí ilé ayé wọn ṣe rí èmi ò lè kúrò lọ sí ibi tí tọ́sẹ̀ méjì ò fi pé èmi tó jẹ́ pé èèyàn mẹ́jọ mo bá já lẹ́ẹ̀kan ṣoṣo èmi ó mọ̀ mí náà ó mọ̀ mí ó mọ̀ nǹkan tí mo lè ṣe èmi sí bẹ́ẹ̀ ti kú mo lù bí ìgbà tí yẹn lu bàrà mi. àná òótọ́ ni. sórí ilé ìtàn fi omi ìṣẹ́gbẹ́ wọn lè rẹ̀ mo ti kán mi lápá ẹsẹ̀ mi nǹkan ti kánú wọn. alágbára mẹ́rin èrò bá bọ̀ ọ̀lẹ́ sọ́tọ̀ nísìn
sọ́tọ̀ nísì bí n bá ilé rí ọ nínú ilé bó bá ilé dún màwú kọ́ mọ́ mi ipe tí n bá mú ọ ìyá Adémọ́lá wò ó ìfọ́fọ́ ọ ìṣe kíní kan fún ọ bóyá bá ilé sọ onírònú bẹ́tíkù sí ọba ẹ̀ ní bẹ́tíkù tó lé wá láti ilé ìbò táyé ò gbà. ṣé kìí ṣe ọ̀rọ̀ ìwọ kìíní òun sábíàmọ́ o ṣé bí mo ṣe lájúlẹ̀ lẹ́nu yẹn tọ́mọ fi dìdàkudà mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ni ó rà bẹ́ẹ̀ gbà ṣé kìí ṣe títí torí tọmọ ọmọ wa ìtorí Démọ́lá ni mo fi ṣe gbogbo eléyìí. òótọ́ ni. ṣé o ṣe torí Démọ́lá ọgbẹ́nu rẹ ojókòó kalẹ̀ nínú ilé nísìn ìyún wọ́n tẹ́tí ọmọ ó lọ ń jalè nínú ilé mo wá lọ bá àwọn ìyún kán lè má tẹ́tí rẹ̀ mọ́ kí òwò wa ń sọ ọ̀rọ̀ ń sọ dáadáa lẹ́nu olóhùn sọ̀rọ̀ burúkú ń sọ dáadáa lẹ́nu. ó jẹ́ fẹ̀mí ara rẹ̀ balẹ̀ lọ́la ń gbé omi kaná kó wá bá ń fi omi tó wá gbóná kó wá mú tó wẹ̀nu kó fi sí kó bá mi ṣe gbogbo ojú mi. kí n bẹ́ẹ̀ ṣe kí ni. gbogbo ọrùn yìí ń fà mí mọ́ ọpọlọ tó wá rí bí eyín yìí àbí ìgbà tó jẹ́ pé wọ́n ná mi ní sílẹ̀ gàmà níbi eyín mo tiẹ̀ bá wọn àwọn náà sí èsì pé eyín kọ̀rọ̀ mi ti gbà. kí ni kí ló kọ́ mi ó ń pa kí gbogbo yín rẹ tó fò dànù. Here. Kekwanu hemere so me just dosa everywhere otua. Just le. Pure water man ngaji. Everywhere just. Na What do you go? Ama me bem ge bido. Ama me bem ga kusi. Just You must be okay. Yes, I am. Oh, hi. Sorry. My name is Derry. I'm your new neighbor. Nice to meet you. My neighbor, you... Yeah, I was told Shewa moved out. Oh, yeah. so you... So I took the apartment. Oh, I see. Yes. Nice to meet you. Yeah. Nice to meet you too. Yeah. This place is... Yeah, I can't find my guy. I mean, this... I thought you knew. Knew what? Your friend, he's in trouble or he got in trouble. Kilo she saw me? I don't know, but he's in the hospital. I thought it was your friend. You're supposed to know. Yeah, I've been trying to reach him. I've not been able to reach him for a while. Well, I don't know. But Thanks. Thank you very much. Yeah. Yeah. I'll be in my apartment. All right, Nice to meet you again. Yeah, thanks. If you need help, I can help you clean No, up. no, it's fine. Thank you. All right, you're welcome. Thank you. I think you should lock your door so you don't get in trouble. Which hospital is he? Like, I can take you there if you want, or I can get your number and send you the address. Or you know what? Let me go freshen up and then I'll come back. all right. So that I can even help you clean up. No, don't worry about that. No, I'm gonna come back. Don't worry. Thank you. You're welcome. Okay, can't hear this guy at this time now. I hope number EFCC. Hell, some me. Ọkọ mi, adé mi. Ó yá má bínú. Wo iṣẹ́ these days ó kàn wá hectic Ọlọ́run. In fact, bó ṣe ń pè mí yẹn, mo wà níbi tí mo ti ń ṣe defense presentation tá a ṣe. Má bínú. Kò dẹ̀ máa wo. Your wife is making you proud, Debola. Like mo wà hard working gan, you won't believe it. Tí ẹ náà ni mo ń ṣe náà, ṣé wọn náà ló ń encourage mi, má bínú ọkọ mi. Mo tó mọ̀ pé mo ti miss ẹ. Má bínú, baby. Okay. Okay, my love. Okay. Ṣé ìwọ ló máa pè mí àbí? No wahala. All right, darling. Bye. Love you. Mo ṣe tán ma. Gbogbo nǹkan tí mo ní o ṣe ń kọ́ o ti ṣe. Bẹ́ẹ̀ni.
O ti ṣe? Bẹ́ẹ̀, mami mo ti ṣe everything. Ilẹ̀ tí mo ní òun ó ti nù. Mami, mo nulẹ̀. Aṣọ tẹ kó sórí àga gbogbo ẹ̀ mo bá yín ká tí mo kó sínú yàrá. Mo ti gbọ́ o, ó dàbọ̀. Mami. Kí ni? Kí ló tún kù? Owó oúnjẹ. Ṣé o ti rówó tí mo fẹ́ fún ẹ? Kò jẹ́ ń fún ẹ tí mo bá tààrò wá ẹ. Àmọ́ màá gbìyànjú ti tèmi. Wàá mọ̀ pé nínú wàhálà àti làálàá ìyá ẹ̀ gbìyànjú. Tó bá wá wùn ẹ̀ kó gbọ́, tó bá wùn ẹ̀ kó má gbà. Ìwọ ló mọ̀ gbà lọ́wọ́ mi. Mami, màá sanjọ́. Gọ́vnà tẹ fẹ́ yìí dín ẹgbẹ́ màá dín. Ìwọ ló mọ̀ tó bá wùn ẹ̀ kó má dì. Bùkátà mi fẹ́ lè kàn sí nísìn. Gbogbo ayò orí ibú tó ń yọ òun ní ò bá dínkù. Ẹ ti ń di 15 naira ló. Kí ni? Mi ì lè fún ọ. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ṣáà fojú sẹ́kọ̀ọ́ ẹ̀. Fojú sí i. Mo wí tèmi. Ọlọ́run àkújọ gbọ́ kó má joyè bàbá ẹ̀. Àkọ́gbà. Òkòtó, òkòtó. Àwọn ẹgbẹ́ owó ìgbà bíi ló ń yẹ kó gbá bí. Ń kọ́ kò wá tá máàkì mọ́. Kó wà ní kókó báyìí o. Wow. God bless. Demo my ball. Come on. Kí ló worry ẹ? Ẹ káàárọ̀. Báwo ni káàárọ̀? Kí ló ṣe ẹ́ tó frank with you? What's the problem? Mo ti pẹ́ fún school, mo lọ school. So ṣe ń lọ sí school ni? SS3 ni mo wà. Mi ò rí ẹ́ńtà máàkì mọ́ kí ló ṣẹlẹ̀ sójú mi ń dẹrù bẹ́ẹ̀ ni. Ó ní mo ti fi ẹ́ lọ́kàn balẹ̀ kú lọ́jọ́ yẹn táwọn guys yẹn ń dẹ̀ láàmú pé kó má wọrí kó fọkàn ẹ balẹ̀ kò yẹ. Sóríjọ́ tí mo ti rí ẹ̀yẹn mo rí pé ó ti ṣẹ̀ fẹ́mi àti ẹ̀. Ìgbà tó tún wá da mẹ́fà mo rí pé ó ṣẹ̀ bọ́n fẹ́mi àti ẹ̀. Sórí tèmi àti ẹ bá jọ wà lókè la máa lọ kò yẹ. Tèmi ń kówó lẹ̀ tí wọ́n ń dà tá à ń jẹ́wó. Sórí tó ṣẹlẹ̀ ń sìn ni pé mo fẹ́ kó bá mi jẹ bọ̀bọ̀ kan pa. Ó ti ń dára sí mi pé kíní mo dẹ̀ wọ́n pé mi ò lọ́wọ́ ayò bọ̀ mo lówó lọ́wọ́ ìwọ lọ́wọ́ ayò kò sówó bọ̀ tó bá ti dà àjọ máa star 50-50. Kí ni ọmọ ẹ wò èmi ò ta tẹ́tẹ́ mọ́ mo. Gbàgbé ọmọ ológo ní ẹ má lọ máa dọ́ọ̀lù ara ẹ ìwọ náà dúró tí ní school ní kíláàsì táwọn tíṣà ń dúró sí ó ti kọjá tó ń dúró lẹ́sẹ̀ sírì náà. Ní tí mo ta ní ọjọ́ yẹn ló kú bá mi ò tí bọ̀ nínú ẹ. Wà bọ́ mà wá mo ń bá ẹ sọ̀rọ̀ wá kí ló ṣe ẹ náà sóò fẹ́ gbọ́ lẹ́rọ̀ ni. Mo pa ilé mo fi ń bá ẹ sọ̀rọ̀ báyìí tó ẹ pẹ́lú màá ti dìgbà jù mo rí pé ó gùdù fún mi ni. Wá kí ló wọ́ọ̀rì ẹ ọmọ tó ṣẹlẹ̀ ń sìn ni pé n ta fẹ́ táǹsì kò ju 2 hours lọ. Igbó bá jọ ń drag ẹ kò ní ìsìnkú à ń drag ẹ. Wá mi ò mọ̀ kí mi ò lè nẹ́ẹ̀nà wọ́n náà mọ̀ kí mi ò yọ̀ sí mi lọ́rùn ni kò yẹ gbogbo tá a máa tọ̀ lè ju 2 hours lọ tá a bá dẹ̀ ti jẹun yẹn tá a máa sáwó yẹn fún ẹ 50-50 kò yẹ kí ló ṣe é náà Damilola jẹ́ ká lọ kásá lọ ṣe lẹ́wù yẹn àṣírí let's go. Orí àìríyàn bá láàrin tó yẹ pé mi bá rí irú bẹ́ẹ̀ mi ṣe ń ṣe fún ẹ̀ sì tẹ́mi bá rẹ́ nìkan tó ṣe irú ẹ̀ fún mi ni gbàbí náà kí ló wọ́rí ẹ̀ tó yẹ pé mi bá ríyàn tó lè ṣerú yẹn fèmí ni kò yẹ èmi á tètè débi tí mò ń lọ náà skul tó ń lọ èló ló fẹ́ máa gbà lówó oṣù tó bá jẹ́ once you two go dey up now no that level now. ta tẹ́tẹ́ mọ́. ṣé mo sọ fún ẹ pé o ta tẹ́tẹ́ náà mo business we dey do now oṣù máa yẹ kí n máa gba etí ẹ o.
Thank you, love. Dami love. Kí ló dé tó pẹ́? Ó ti fojú mi sọ́nà. Má bínú. Ó mọ̀ pé mi gbọ́dọ̀ jẹ́ kó mọ ibi tí mò ń lọ torí mi lè jẹ́ kéèyàn kan wá gbà. Thank you, love tèmi. Òjò wo ni ẹ́? Òjò wo ni ẹ́? Ta ló fẹ́ gba báńkì lọ? Ẹ jọ̀ọ́ o, ohun tá a bá ní, òun lèèyàn ná ní. Àwọn ọmọdé ìsìn yẹn, kò sí nǹkan tó lè ṣe láti gba ọkọ èèyàn. So mi lè jẹ́ kí èèyàn gbọ́kọ mi. Dami. Dádì wọ́n bá mi ṣí ẹ ni. Kí ló tó ń jí mi? Ṣé o rí pé mò ń sùn ni? Ṣé bí ìgbà tó dẹ̀ jẹ́ pé mo ti gbé tẹ́lẹ̀ tó dá mi lóhùn náà kọ́ ni mo ṣe jí ẹ ni. Kí ló ṣẹlẹ̀? Dẹ̀ ń pariwo mọ́ mi. Ojú ẹ̀ fọ́ o rí pé mò ń sùn àbí? Mo fẹ́ bi ẹ́ ní nǹkan ni jọ. Kí ni? Jọ ṣó ti bá mi rí Démọ́lá nínú skul lénìí. Àyà jẹ mí. So torí Démọ́lá ló fi jẹ́ mi látọjú orun tó níbi tẹ́mi ti ń lálàá. Ó wá jẹ́ mi torí Démọ́lá. Jẹ́ mi mọ bí Démọ́lá ni. Má bínú. Má bínú. Ìrìn ní rọrùn fún ọdún lọ. Bí tí mo ti ń lálàá tó dùn mọ́ mi. Má bínú. Àbí tí mo máa rìn sùn ni. Mi ò mọ̀. Wá ṣe mọ̀. Gbà tó ń ka novel àbí kí ló ń ka kiri. Mo lè sọ pé kó má bínú. Mo jọ́ nítorí ọlọ́njọ́. Orin yóò ní wá. Lálá gidi. Ládé. 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 Fi mí ṣe nǹkan tó fẹ́ fi mí ṣe ní sùn. Mi ò rí sùn mọ́. Fi mí ṣe. Tó wà kanú. Ò gbádùn. Mo ní mò ń lálò níṣẹ́ mo máa ka novel. Novel kọ. Mo lè sọ pé kó má bínú tó dé sí pariwo mọ́yàn bíi pé kí wọ́n. Àwọn ohun béèrè Démọ́lá lọ́wọ́ ń bí pé mi mò bí Démọ́lá. Dè ṣe wọ́ mi. Mo dẹ̀ ṣe wọ́n ẹgbẹ́ tẹ̀mí òórùn sọ wá fún mi ká ló fẹ́. Tí bá bọ̀. Ṣé wọ́n fẹ́ fi kíní. Ó ní mò ń lálàá gidi kan lọ́wọ́ disturb alarm ṣé mo máa lálàá yẹn mọ́ ni. Sexual intercourse. Pẹ̀rẹ̀ ò tí kú. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Wọ́n náà fọ́ ẹ lẹ́nu. Àdán bọ̀. Báwo ni? How was the journey? No guesses. Okoto, Okoto. That's the way it is, yo. Yo, man. I'm enjoying myself here. Whoa. It's a brand new day. Oh, my God. What? Yo. Yo, what's this? Yo. Velvet bean? What, where it be? Yo, where it be? Florida velvet bean? What, where it be? Monkey. Oh! Monkey go, olórí ibú. Monkey coming at me. Yeah. What's up, olórí ibú? Yeah, Boko. Well, olórí ibú. Àtọ́lẹ̀ kú. Hey, yeah, Boko. Yo. Baby, kí ló ṣẹlẹ̀? Oh, baby. Velvet bean.
Folake. Ó tóbi báwo. Extra large ló sọ pé ó fẹ́. Ṣé bí mo sọ fún ẹ pé kó má mú. Mo ní pé kò lè side ẹ kó mú large. Onírọ́ pẹ́pẹ́sẹ́ o irọ́ o. Èmi ò lè refund owó ẹ̀. No. Wàá fi mú nǹkan mi ni mi ò lè refund ẹ̀. Ó tiẹ̀ ní àwọn bàtà kan tó ń bọ̀ látẹ̀kọ̀. Bí a tó bá dé wàá mú nǹkan tó fẹ́ mú bẹ̀. Tó bá dẹ̀ ju owó ẹ lọ, wàá add mọ́. Sister gifted hands. Kò sí wàhálà. Jẹ́ n pè ẹ́ padà. Brother Matthew. Sister gifted hands. Ṣé kí n dìde? Kò tó yẹ. Ẹ kújọ́ mẹ́ta o. Ìjọba pẹ̀lú. Ojú tó rí yín gbò. Ojú tó rí yín gan gbó. Àárín everywhere ẹ̀kan ń tajà everywhere ní business sham boom. Àtẹ̀wárí ní fellowship gan-an. Ẹ dẹ̀ mọ̀ pé the gathering of believers ó ṣe kókó gan ni so àárín ẹ dẹ̀ mọ̀ pé ẹ máa wá tẹ́lẹ̀ díẹ̀díẹ̀ yẹn gan à ń bá yín manage ni ẹ wá ti ọ̀rẹ́ ẹ wá rí yín. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o bọ̀dà Matthew ẹ wo business ẹ wo nǹkan tá à ń gbàdúrà fọlọ́run náà ni pé kí business máa ṣe kíni kó máa boom ẹ dẹ̀ mọ̀ pé lectures náà ẹ mọ̀ ká ti súnmọ́ kíni so lectures tight gan kò rí bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ̀ irú èmi ń sìn àtàwọn other brothers and sisters in the fellowship àkókò attend lectures àbí àkínṣọmọ school ni so we have to merge it well 300 level ni mi báyìí mo dẹ̀ ṣe attend lectures assignment kún gbogbo mo ń ṣe gbogbo ẹ̀ náà mọ́ ni we have to give time for God my sister. I understand. God bless you. Business you know ni independent làwa ó yẹ kó sì yé yín bẹ́ẹ̀ yẹn. Ó yé mi Ọlọ́run á fèrè sí i. Ẹ dúró náà bọ́dà Matthew èyí tí mo kọ̀ rọra rí fírí yìí ṣé ẹ fẹ́ lọ kíyàn ní abẹ́ kan kọjá lọ abẹ́ mi gangan lẹ wá bá. Ẹ̀yin ni mo dìdí wá rí ẹ mọ̀ pé ẹ wá fún fellowship for a very long time so mo wá ní pé kí n ṣe visitation mo dẹ̀ fẹ́ wá rí yín fún nǹkan náà so mo wá ní pé kí n kúkú fòkò kọ̀pẹ̀yẹ méjì. Kí wá ní nǹkan tẹ́ fẹ́ rí mi fún. Ẹ wo kò ń ṣe nǹkan ńlá náà báyẹn o it's something small mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin gangan ni right person fún ẹ mọ̀ gbogbo business tẹ̀ ń ṣe and everything. Ṣé kò ṣàṣì. No kò sí wàhálà kò sí Ọlọ́run ní jẹ́ ká rí God forbid it. Amen. In the name of Jesus amen. So mo wá ní pé kí n kàn sáré sọ fún yín pé mo need ẹ̀bùn mo need small package mo fẹ́ fún yàn kan. Okay. So just a little thing just to show kìnìún lásán so mi mọ̀ bóyá you have those things. Ẹ mọ̀ pé kò sí nǹkan tẹ́ ní lọ́wọ́ mi tẹ́ lè rí gbogbo lówó la wà ṣùgbọ́n ẹni tẹ́ fẹ́ ra gift fún ọkùnrin ni wọ́n àbóbìnrin. Obìnrin ni wọ́n ṣùgbọ́n ẹ mọ̀ ṣé kò sí. Kò sí oúnjẹ tí mo jẹ mi mú mi dáadáa. Ẹ máa mú mi o sister gifted dance ẹ máa mú mi water is very essential for our life. Ẹ mọ̀ bí Jésù Kristi ṣe rí fún wa náà nìyẹn he is the water of life so you need to drink water. Ẹ máa take it easy díẹ̀díẹ̀. Okay so back to nǹkan tá à ń sọ. Ẹ ṣé gan. Mo ní obìnrin ni wọ́n so ẹ kàn máa bá mi get gift kékeré náà tí máa kàn present. Ṣé mo lè mọ orúkọ wọn. Sister gifted dance ẹ ti ń fọ̀rọ̀ gùn o so it's just a small gift kò ní kókó kọ́ nìyẹn the kókó is for me to get the gift. Ẹ mọ̀ pé tí bá mọ ẹni tẹ́ fẹ́ present gift yẹn fún màá lè mọ irú gift tó máa like màá lè mọ bí mo ṣe fẹ́ get àwọn. Ẹ wo sister gifted dance mo ti fún yín ní enough information mo ní pé obìnrin ni wọ́n ẹ kàn bá mi work on that small info ẹ kàn lo discretion yín. Okay. I give you that full charge. Kò sí wàhálà. Mo ní perfect gifts tẹ́ni ẹ máa like. Mo trust you. But kò sí ilé báyìí o. Màá bá yín gẹ̀tẹ̀. Kò ní pẹ́ rárá fast hands la wà náà. Business. Mo trust you. Kò sí wàhálà. Ṣé màá ṣàrí fellowship? Ẹ ṣàbẹ̀sẹ̀ ni ẹ ṣá. Ẹ jẹ́ àsọ̀rọ̀ fellowship sí ṣé máa wá fellowship rẹ̀ lẹ́yìn a ní prayer meeting. Ṣẹ́yìn ṣáà ń gbàdúrà báyìí. Ṣẹ́yìn gbàdúrà. Brother Matthew trust mi ni tí bá jí láàárọ̀ báyìí àdúrà kí n tó sùn lálẹ́ báyìí àdúrà. Ó dáa gbogbo yẹn náà dáa. Fellowship yẹn Ọlọ́run máa understand. You need your personal time. You need gathering of believers. Bible gan ti sọ fún wa you need that gathering don't forsake the gathering of believers at all ó wà very important. Irú gbogbo atmosphere yẹn lẹ́tí máa kabosh dáadáa ṣó yẹ
yín and so you need to be in the fellowship mo fẹ́ rí yín bẹ́ẹ̀ o àwọn other sisters dem inú wọn máa dùn tí wọ́n bá rí yín wọ́n á pariwo pé sister gifted dance làwọn rí wẹ́rẹ́ yìí. ẹ fi yẹn lẹ̀ mama wa ṣe bí kí wọ́n fellowship ni. yes mo fẹ́ máa rí yín dáadáa ẹ̀dẹ̀ ní beautiful voice. ẹ ṣáà máa gbàdúrà fún mi kí business mi tún máa ṣe kí ni kó máa lọ sókè Ọlọ́run á jẹ́ kó lọ sókè kí n máa ta back to back ẹ ṣé gan ẹ ṣé thanks for the patronage. no problem okay so ẹ má jẹ́ kó rọ̀ wá yẹ o you just have to go by your words Jesus Christ he goes by his words so we have to follow his pattern to ẹjọ́. Important. Ìyẹn ò kì í ṣe problem assault ni. Ṣé máa transfer ni àbí cash? Kò sí wàhálà ṣe bí mo ní account number yín so máa kàn send it sí mi. Ẹ ṣé gan ni. Ìyẹn ló wà important. Bless you sister. Bless you too. Brother Matthew, ẹ bá wa kí wọn o. Táwa ni Brother Matthew fẹ́ ra gift fún náà. Mo dẹ̀ máa like láti mọ̀. Àwọn ọlọ́mọ jàre, bẹ́ẹ̀ pé gẹ́rọ yìí padà. Ó wá mọ nǹkan tó funny jù nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Wọ́n wá ṣe birthday surprise fún ẹ ní àárọ̀ kùtùkùtù ní o. Makeup ti wà lójú ẹ̀. Ó ti wọ aṣọ tó fún ẹ. Báwo ló ṣe mọ̀ wípé wọ́n fẹ́ wá ṣe surprise birthday fún ẹ? Tí ò bá ṣe pé wọ́n jọ fún ẹ. Bọ̀ èmi ti mọ̀ tẹ́lẹ̀ náà pé gbogbo àwọn surprise package tẹ́ máa ń rí lórí social media wash ló pọ̀ jù nínú wọn. Ṣé wọ́n ṣẹ̀ wá mọ̀ ni? Wọ́n Ṣọlá kí ni wọ́n mọ̀ ní tiẹ̀? Kí ni ẹ ti wà so obvious jù? Because o ti fine. Normally tó bá fẹ́ ṣe ó wá ń ké gbé léyà irú ní gbé wèrè yẹn tẹ̀ ló máa ń múrú bí mi jù. Wàá máa ké ìgbé wèrè pé sincerely speaking. Bọ̀ tí ò bá ké báwo lẹ ṣe máa rò pé ló máa acting ni náà ṣùgbọ́n máa fi acting sí ni. Níbo ni léyà ti ń bọ̀? Can you imagine? Thank you. Ṣé o wà ń bẹ́ẹ̀ gbà tó ń plan surprise? Babe, wọ́n náà rí fídíò yẹn náà. Ṣé o rí fídíò yẹn ni? Orí ọwọ́ ló ṣe who is there wá sílẹ̀kùn wá ṣe omi wá ń jábọ̀ pẹ̀pẹ̀pẹ̀ bí pẹ́pẹ́ mọ́. As in, people can. Oh God. Who is there? Come in. Èmi ni o Kẹ́misọ́lá. You again. But ìwọ baby yìí ò kí ń gbọ́rọ̀ o. Èmi ló mo ti sọ fún ẹ pé ẹgbẹ́ yẹlẹyẹ máa ń wọ́tọ̀. Ẹgbẹ́ mélòó lórí ń bí báyìí? But ẹni mi ò bá sì jà wá now. Báwo ni? Ṣọwà fún kí baby. Má kí mi, kí ló fẹ́ gangan, kí ló wá ṣe? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lọ réyàn ní àdúgbò yín bí náà ni. Má ò pa pé sísílé yín ò jìnnà pé kí n yà kí n. Ẹ ṣé o. Ẹ kú kíkí. Ẹ dẹ̀ ti wí wa. Ó yá, ẹ wá máa lọ. Báwo lẹ ṣe máa sọ̀rọ̀ báyìí mi ò láìkẹ́. Kẹ́misọ́lá má dààmú ló wá jókòó jàre. Ó ṣe Ṣọlá. Mi láìkẹ́ kan tí Ṣọlá máa ń ṣe. Wọ́n ti ní ẹ wá jókòó. Mo Fúnkì. Ọ̀rẹ́ mi jàre, alábàárò mi. Lady Sofia tiẹ̀. Tó wà lẹ́yìn class wa, tó yẹ pé ẹ̀yìn class tó máa ń sábà jókòó sí báyìí, ó pupa báyìí. Ó ń date bọ̀bọ̀ kan báyìí ní mechanical engineering tó ń lo mọ́tò Lexus. Ó ti mọ girl tí mo sọ yìí. Mo ti mẹ́ni tó ń sọ Benz ló ń lò kì í ṣe Lexus now. Ṣorí next time, táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀, wà á kọ́kọ́ béèrè náà pé ṣé ọ̀rọ̀ kú o kó tó dá sí ọ̀rọ̀ fògàn náà. Ó ṣé ọ̀rẹ́ mi. Ẹ má bínú. Jàre. Má bínú. Kí ló sọ pé ṣẹlẹ̀ sí lady yẹn jàre? Bọ̀bọ̀ yẹn náà ṣe birthday surprise fún. Ìgbà wo ọjọ́ wo ni birthday? Ṣó ọmọ bó ṣe jẹ́ pé mi ni mo máa need láti máa sọ everything fún ẹ báyìí. Báwo fi pé mi wà sí online last week. Ti Echo 302 now. Assignment. Ṣọ́ fún wa l'assignment. Àwọn fún wa l'assignment. Wọ́n fún wa l'assignment. Ẹ tí ì ṣe ni. Ẹ má worry, má bá yín ṣe. Ẹ má worry, má bá yín ṣe. Okay, so èló ló máa ní ìgbìmọ̀ àti ra full scarf? No, ẹ má ṣe yàn ní. Jẹ́ ká fún ẹ lówó, don't worry. No, má ra full scarf ṣe tiẹ̀ fúnra mi, má worry. Okay, but a máa ní láti kọ orúkọ àti matric number fún ẹ. Rárá, mo mọ̀ matric number yìí now. Mo mọ̀. Ṣọlá ìwọ náà má bẹ́ẹ̀ ṣe tiẹ̀ ṣùgbọ́n. So bí ìbẹ̀ ọ̀rọ̀ bọ̀bọ̀ tí mò ń sọ fún ẹ yẹn, ó ṣe surprise birthday fún girl yẹn náà. Come and see. Come and see money. Babe mi. Mi mọ̀ pé girl yẹn náà load bẹ́ẹ̀ yẹn o. My dear. Guy. Ìwọ náà ò ṣe dáa o. Kò yẹ kó gbówó lówó sánà o. Gbogbo ẹ̀ kàn sún mi nìyẹn. I'm tired. Ṣé torí Esther ló fi fẹ́ waste life ẹ̀? Do you think Esther will be proud pẹ̀lú bó ṣe ń waste life ẹ̀? Ọ̀gá o, ìwọ okay. Olùwọ́n fún mi advice báyìí.
ó jẹ́ ronú sí life ẹ mò ń bá ẹ sọ́nsìn ronú sí life ẹ sórí nǹkan tó escape yìí lásán àwọn kan máa ń gbàbẹ̀ lọ sọ́dá side o. ìyá nǹkan tó lè tọ́ sí mi nìyẹn. sure torí obìnrin o fẹ́ lọ sọ́dá side ṣé ìwọ mọ̀ nǹkan tó wà lọ́dá side guy ó jẹ́ ronú sí life ẹ mò ń bá ẹ sọ́nsìn ilé ayé ìdùn obìnrin ò dẹ̀ lè tọ́ láyé ká láwọn wa lọ sọ́run kò possible. kí ló ń sọ wetin you gonna talk now. cheer up mo mọ̀ pé kò rọrùn but ní choice now a máa cheer up náà ni mo ṣe dé ìbáyìí mo ti ní mo fẹ́ lọ bá Tóyìn àti Amanda kí n rí wọn kí n bá wọn sọ̀rọ̀. Tóyìn o. Tóyìn mélòó ló mọ̀ pẹ̀lú mi. ọ̀gá ìṣá ó dàbí gbájú tó gbá ẹ̀ ò tí ì tó ẹ̀ wọ́n collect and down kọ́ fún ẹ ní factory set àbí. ọ̀dẹ̀ ni ẹ́ táìpọ̀ ní sense ni ó yẹ kó béèrè pé kí mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ Tóyìn o kí mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ Amanda o but o ò ní sense wọ́n ti lu sense ẹ̀ wọ́n ti panẹ́ bí tiẹ̀. wọ́n ti panẹ́ bí tiẹ̀ wọ́n náà mo fi jọ ṣùgbọ́n olùkókó wa gbalẹ̀ ń bì nǹkan wa bá escort náà. ìgbà tẹ́mi gbalẹ̀ síbí ìwọ ò rí table o ò rí everywhere bóyá panache. that's why you like coming here wáyé padà wá mi ṣe. ta ló ń tọ́jú ẹ̀ ẹ̀sìn nǹkan gan. ẹ̀sìn ló ń fẹnu pé bẹ́ẹ̀ ẹ̀sìn ọmọ you gats write essay before you say essay now. kí ló ṣẹlẹ̀ ṣé ship yín ti sink ni. ship ṣàtì ẹ̀ ní kéènù kan tẹ́lẹ̀ sí lásìgbà tí mo ti wá bí essay ò pè mí kò tiẹ̀ wá check up me nothing. kí ló ṣe fún kí ló lè tó bẹ́ẹ̀. guy no dey different I go woz you. ọwọ́ wo ló fẹ́ fi woz gbé sókè kó jẹ́ ìrìn. tó bá ti yí òtọ́ máa woz. gbé sókè máa dá padà fún ẹ. oògùn oúnjẹ wa tún fẹ́ kí ni gba níyàn tó máa tọ́jú ẹ̀ àwọn kí ló ṣe fún kí ló ṣe fẹ́ I don't do anything to her essay she does rubbish ní mi tẹ̀ wọ́n tó wà kò check on me tó bá tẹ̀ ń bínú sí mi ṣé in this condition a tún máa bínú sí mi ni but wait first báwo ló ṣe mọ̀ pé wọ́n wà ń bí. na one new girl o wey dey opposite for that shower room she say she be your new neighbor wọ́n yẹn wà òkè kan báyìí ó kọ̀ ẹ́ pé ó ń bẹ́ torí mi ò understand ọmọ yẹn. so many things wa you no bring. ṣé mo wá kí ẹ yìí kò dáa tó inú ẹ̀ wò. ìrora bíi parfait. fífẹ́ jẹ parfait. shawarma. fífẹ́ jẹ shawarma ni. actually àti pizza. ṣé o fẹ́ jẹ pizza ni. gizzard. ṣé o fẹ́ jẹ gizzard ni. Okoto. Please settle down. Okay, a very quick one. For those of you who have not submitted the assignments given, you have till the close of school today to do that. Is that okay? Yes. Okay. This assignment would make up part of your continuous assessment, your CE. So it is important you submit. Abi Egbomi. So you all submit to your class rep. Class rep, you drop it in the staff room for me. Is that okay? Yes, sir. All right, so you enjoy the rest of your day. Thank you, sir. Dami. 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 Kí ni? Ṣé kò sí? Jọ́n tó lọ lè wọ ní ṣé kò sí wọ́n ló pe Dami wọ́n náà ló tún ní ṣé kò sí. Ìgbà tí mo dé rí pé o ti ronú lọ. Jọ̀bá wo ni ronú mi ṣe papọ̀ mọ́ tiẹ̀? Ṣé wọ́n lo nínú mi? Kí n tiẹ̀ tí mo ti ronú lọ. Tọ́ yí ẹ̀ lé ní. Ṣé bí mo dé kó kún gbẹ́dọ̀ ṣùgbọ́n màá sún máa rojọ́ máa wọ́n kọ́ ló máa fi complain. Iṣẹ́ ọmọ yìí. Ó dẹ̀ máa kanra mọ́ mi torí pé mo dẹ̀ ń show concern náà ni. Tó bá jẹ́ kó lọ lọ́rẹ̀ẹ́ tí ò kí ẹ̀ ń pa ẹ̀ ó máa mọ̀.
Olúwatósìn. Kwesen. Báwo ni? Eka sasa. Ṣé gbogbo ẹ lọ dáadáa? Ọ̀gá ẹ̀ ńkọ́? Wọ́n wà nílé. Wọ́n ní tẹ́ bá ti dé kẹ́ máa bọ̀. All right, okay. O ṣé. Ìyẹn tẹ́ kí n fún yàn nǹkan. Mi ò ń fún yàn nǹkan. Ó dà má bínú ọkàn mi ló fò. Ṣé ti gbọ́? Ó dà mo ti gbọ́. Ìwọ náà ti fẹ́ máa gba rìbá lọ́wọ́ fámílì ẹ̀. O fẹ́ gbẹ̀bú jẹ. Ẹ mú wá. Ó dà. Wá, o lè jẹ́ ká pò tèmi náà ṣòfò. Jẹ́ àjọ pín báyìí. Gbà ló. Atọ́làtọ̀ náà ń bá a pass. Mo ní account number máa bẹ́ẹ̀ send owó sí ṣó ti gbọ́. All right then. Ẹ ṣé. Àkágùn. Ẹ fún mi lówó. Miss Toyin. Doki Oloye. Dr. Ison. How are you? Fine. So good to see you. So good to see you too. Really, really good to see you, and always good to see you. It's even good you're here. Okay. Mo lọ rí Dr. Motunde some days ago. Láti bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn. All right. And to my surprise, she asked me some very valid questions. Tó jẹ́ pé mo feel very stupid pé mi ò lè answer àwọn questions náà. Ìwọ, o lè dáhùn. I can't believe this. So, irú ìbéèrè wo ni ẹ? Dr. Motunde bi mí pé ṣé mo mọ ìtàn nípa ilẹ̀ tá fẹ́ rà. You know, when you and I were doing the assessment on that land, I was concerned nípa marketability àti nǹkan tá wá fẹ́ ṣe sórí ẹ̀. Àti ẹ wo value tí ilẹ̀ yẹn ní sí family wọn. And you know, most importantly, ó yẹ ká rò pé kí ni reason tí wọ́n fi ta ilẹ̀ yẹn all this while. Ọ̀dẹ̀lẹ́yìn tí mo lè bèèrè lọ́wọ́ ẹ o. Kí ló ń ṣe nírọ̀lẹ́ Sunday? Kí ló dé tó ń béèrè? Mo kàn fẹ́ ká jọ débi kan ni. Though not your contemporary kind of place, but mo mọ̀ pé o máa enjoy it. I sent. Okay. Miss T. Let's give it a shot. All right. So, can I get water to drink, please? Sure. You got it already. Ẹ káàsán. Kálẹ̀ bèrè o. Mo kàn fẹ́ rí Ṣé ní tẹ́ bá fẹ́ sùn sẹ́ lórí ẹ bọ́ síta? Ẹ ní sùúrù, ṣé mo ṣe dé. A ní kẹ́ bọ́ síta sẹ́. Mo kàn fẹ́ rí wọn ni o, kì í ṣe pé mo wá. Níta ni. Rí àwọn wo. Ṣẹ̀rí, ẹ sọ fún wọn pé òkè ń béèrè wọn. Òkè kọ̀. Ṣé iná yà sí ni wọ́n ta tó? Ẹ bọ́ síta jọ. Ṣé ẹ fẹ́ máa ṣe pé ẹ̀mọ̀ mi ni òkè mà ni mo kàn. Mo ní kẹ́ bọ́ síta. Ẹ fẹ́ kí n pọlọ́pàá fún yàrá. Ẹ ní sùúrù. Ẹ bọ́ síta. Ẹ dúró díẹ̀ sí. Àjọ yín lójú ń sìn. Ẹ fẹ́ máa ṣe bí pé ẹ̀mọ̀ mi ni. Ṣèbí ẹ̀yin náà yà sí ní 1000, máa jọ yín lójú. Mo bá dúró díẹ̀ sí ọ̀dẹ̀ gold digger orí ẹ̀ pẹ̀sẹ̀rẹ̀ bí àwòsó bí. Òkè kọ̀ ìsàlẹ̀ ni nonsense.
màmá ní rodò lọ́wẹ̀. Mo dọ́dọ̀ mo bólúwẹ̀rí. Ọ̀kan ní tí ọ̀kan yàrá.